Níbo ni ọ̀rọ̀ Babalọ́lá àti ìyàwó rẹ̀ Wándé, níbo ni ọ̀rọ̀ wọn á padà wá já sí báyìí? Ẹ jẹ́ ká watch out for Òǹtẹ̀ apá kẹta. Beautiful actress wa tí wọ́n dẹ̀ tún jẹ́ movie producer fún Òǹtẹ̀, actress Anike Ami, wọ́n ti jẹ́ kó di mímọ̀ fún wa ní èní wípé Òǹtẹ̀ chapter 3 ìyẹn apá kẹta ìpè ó ń bọ̀ lọ́nà láìpẹ́. Ẹ subscribe sí YouTube channel yìí kí a lè jẹ́ kí ẹ mọ̀ ìgbà tí apá kẹta tí ó bá máa jáde, kí a lè ta yín ní olóbó. Bóyá ẹ̀yin ṣe ń ṣe alábàápàdé àwọn fídíò wa fún ìgbà àkọ́kọ́, movie review tí a ti fẹ́ máa ṣe fún wa ní èní ni Òǹtẹ̀. Òǹtẹ̀ jẹ́ sinimá tí ó kọ́ni lẹ́kọ̀ọ́, tí ó kọ́ni lọ́gbọ́n. Sinimá kò ṣe má wò ni sinimá náà jẹ́ o, pàápàá jùlọ fún àwa tí a máa ń gba ilé. Mo gbàládùra pé àní ṣílé gbà ní àṣẹ Elédùmarè o. Ilé jẹ́ nǹkan tí ènìyàn gbọ́dọ̀ ṣì gbà. Ẹ lọ wo Òǹtẹ̀ apá kìíní àti apá kejì lórí Anike Ami TV ní orí YouTube láti fi lè kọ́ ẹ̀kọ́, láti dẹ̀ tún fi lè kọ́ ọgbọ́n. Sinimá tí ó kọ́ni lẹ́kọ̀ọ́ ni, gẹ́gẹ́ bí mo ṣe sọ ní ẹ̀ẹ̀kan. Kí a lọ wo bí Babalọ́lá àti Wándé bí wọ́n ṣe ṣí ilé gbà. Kí a lọ wo bí wọ́n tún ṣe jáde padà ní inú ilé náà. Kí a tún lọ wo bí Babalọ́lá àti Wándé bí wọ́n ṣe tún gbégbèsè láti tún padà lọ sí inú ilé náà pẹ̀lú. Fún àwa tí a ti wo Òǹtẹ̀ apá kìíní àti apá kejì, ẹ̀kọ́ wo ni ẹ̀yin rí kọ́ ní inú múvì náà? Ẹ jẹ́ ká mọ̀ ní comment section. Àti fún àwa tí a ti wo Òǹtẹ̀, ẹ jẹ́ ká tètè lọ wo apá kìíní àti apá kejì kó tó di pé apá kẹta ó máa jáde síta. Yóò lè fi yé wa nígbà tí apá kẹta bá jáde síta. Kí a lọ wo nǹkan tó ṣe ń jẹ́ ìyá ìbejì, kí a lọ mọ ìtàn nípa ewé àkókò náà.